tèmi ti bá mi. Kí ló ṣẹlẹ̀ gangan? Nǹkan ti ṣe mí. Wọ́n ní tí wọ́n gbọ́ kìràkìtà tèmi náà wọ́n sì ti pọ̀ jù. Wọ́n fi wọ́n sílẹ̀ wọ́n tẹ̀ fi wọ́n sílẹ̀ bí wọ́n fi wọ́n sílẹ̀ bí iṣẹ́ ìtẹ̀ tí wàá sọ rẹ̀. Ìjà òwò ni bẹ́yẹn ó bá wá jíjà òwò débi pé tí ó lò ó lọ onítọ̀hún ó múra gidi. Má fi nù mí. Kí ni ìtumọ̀ yẹn? I don't like it. Ọ̀pọ̀ dákẹ́jáde you don't like wetin. Ẹ̀ṣọ́ mi lè parọ́ fún ìjà. Ètò important ni pé ibi tó dágbére ibẹ̀ ni kò lọ. Máa tilẹ̀kùn lé mi tá bá ti ṣe tán. Màá wá tẹ̀lé yín lọ. Ọ̀dọ̀ yín la máa sùn lálẹ́ mi àti yín. Rárá, má ṣe bẹ́ẹ̀. Kí ló dé? My name is Omolara. Okay. I'm single. Mo mọ oúnjẹ sè gan, and I'm good on bed. Men looking at you, man, you are too sweet for me. I think I love you. Ṣé ní orí Saturday yìí èmi ò ní interest mọ́. Do you know that I'm your best friend? Ṣé bó mo obìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ shop mi yẹn tó ní store ó ní ó ti ra ilẹ̀ iwájú wa ó fẹ́ fi kọ́ shopping complex ó fẹ́ máa ta the same thing tá n tà ṣé o rí pé tèmi ti bá mi báyìí. Dr. Ọlọ báwo ni tiẹ̀ ṣe báyìí pẹ̀lú yẹn?